Hello. Ẹ̀yin èèyàn mi o. Ó mà ga pọ̀ o. Gẹ́gẹ́ bí àròyé wa látẹ̀kàn látàárọ̀, ọ̀rọ̀ pé wọ́n ní Ibony, that is Ashley, bó ti ọ̀rọ̀ tìjú, ọ̀rọ̀ burúkú láì ṣe aròbó. Wọ́n ló ti Naomi sínú odò, ó tarí ẹ̀ sódò. Ẹ̀rí pọ̀rọ̀ yẹn ó ga jù, ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí. Odindi ìyálé ilé bẹ́ẹ̀ yẹn, ó tẹ̀lé ọ̀tá ẹ̀ lọ síbi tí wọ́n ti fẹ́ pa ẹ́. Ó fura, ó tẹ̀lé iná, ó tẹ̀lé. Ṣé kí ni ká wá pè yẹn? Ṣé oògùn la fẹ́ pè yẹn ni àbí ó túmọ̀ pọ̀? Àbí kí ló ń jẹ́? Kí la fẹ́ pé orúkọ la fẹ́ sọ yẹn? Kéèyàn kàn déédéé sọ fún ẹ tó jẹ́ pé original nú àwọn ọ̀tá ẹ̀. Ó yájà lọ síbi kan, ìwọ dẹ̀ tẹ̀lé wọn tí tó fi bá débẹ̀. Ó tàn ẹ́ ẹni tó ní kó wá lọ gbàdúrà fún o ò mọ̀ bí tẹ́ ẹ̀ ń lọ. Ẹni tó ní kó wá lọ gbàdúrà fún yàn ọ̀tá ẹ̀ ni. Tó jẹ́ pé ìgbà tó tiẹ̀ ń gbé lọ, ṣé spiriti kan sọ fún Naomi pé ṣé kìí ṣe pé ó fẹ́ tún tàn òun lọ sí ọ̀dọ̀ àwọn kidnappers? Ìwọ tó ṣe kúrò lọ́dọ̀ àwọn kidnappers níjọ́ mẹ́ta, níjọ́ kẹta wọ́n tún ní kó ká ló tún tẹ̀lé wọn. In fact, ọ̀rọ̀ yẹn tẹ́ bá rí bó ṣe ó jẹ́ nǹkan tó káyàn lára. Kí n tó lè gbé jáde gan pé kẹ́yìn tó gbọ́ kó má dàbí pé mo kàn ní kí n gbé bọ̀rọ̀. Kì í ṣe pé bóyá kí nìkan tí mo gbọ́ ṣé ó lè ṣẹlẹ̀ ṣá, ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá nìkan tí mo gbọ́. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní wọ́n wá mọ ẹni tó ta first lady ìyàwó bàbá Tinubu. Ṣọ̀wọ́n pọ̀ ọ̀rẹ́ ni wọ́n, ọ̀rẹ́ ẹ̀ gidi gan. Ó nífẹ̀ẹ́ Queen Naomi to the sense pé ó ti pọ̀ jù. Wọ́n ní bọ́mọbìnrin yẹn ṣe gbọ́. Wọ́n ní wọ́n ní ṣe ló kàn pé kábíyèsí, ó ránṣẹ́ sí kábíyèsí pé kábíyèsí o. Mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Kábíyèsí ló rò pé bóyá ẹ mọ̀ pé kò sí bó ṣe lè jẹ́, kò sí bó ṣe lè bí èèyàn ṣe máa sọ pé òun fẹ́ fi nǹkan pamọ́ kì í ṣe bí irú Ilé Ifẹ̀. Àìmọye àwọn tó jẹ́ pé àwọn press wọ́n wà around. Any small thing tó bá ṣẹlẹ̀ ní ààfin yẹn, wọ́n ti gbé jáde. Any small thing. Wọ́n lè máa sọ gbogbo ọbẹ̀ tí wọ́n máa sọ àwọn tó jẹ́ pé ó tiẹ̀ ṣe é gbọ́ sétí. Òun náà máa bẹ̀ tí kì í ṣe gbogbo ẹ̀. Yíra nǹkan burúkú ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bẹ̀tì Ọlọ́run nìkan ni ẹni tó ń kó àwọn ọmọ ẹ̀ yọ nínú ààfin yẹn. Èèyàn bíi Naomi àtàwọn ọmọ ẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré. Bẹ̀tì àwọn tó kù bẹ́ẹ̀ tó kù ẹja fi sẹ́nu ká dákẹ́. Wọ́n ní ìyàwó Tinubu á ní with immediate effect kábíyèsí release Queen Naomi kíákíá pé kó lọ sinmi ní òun fẹ́ mú kúrò ní agbègbè gbogbo everywhere àtàkùrẹ́ o àti Ilé Ifẹ̀ kó òun fẹ́ mú lọ sí abroad kí kábíyèsí má bọ́dà gbogbo expenses, kó má bọ́dà ibi tó máa dé sí, kó má bọ́dà pé kó àwọn ọmọ ẹ̀ kan kọjá sí abroad. Ó lóun dẹ̀ fún kábíyèsí ní 3 days ultimatum pé Naomi kó kúrò láàfin yẹn. Ṣó fẹ́ pa fún wa ni? Ṣó fẹ́ pa ọmọ ọdún mélòó ni Naomi tó jẹ́ pé everyday ẹbí mélòó ni lèèyàn ní? Mélòó lẹ̀mí yàn? Ṣé dìgbà tí o bá ti pa Naomi káwọn èèyàn wa máa sọ pé bóyá kìí nítorí àwọn tó sọ pé òfẹ́ tó tiẹ̀ tá mọ̀ nǹkan ìdí nǹkan tán fi wà láàfin. Wọ́n ń ṣàdúró nǹkan bàtà kan wọ́n pààyàn, wọ́n fẹ́ pààyàn. Ṣé kábíyèsí fẹ́ ó wò wọ́n pé ó dìgbà tán bá pààyàn kóhun tó sọ̀rọ̀ àbí kó tó ṣe kiri? Kábíyèsí Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ààtò báyìí wí àlè tó báyìí sọ pé kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Wọ́n ní Olúrẹ̀mí láti ṣe first lady. Ó ní kábíyèsí
ẹ fi Naomi sílẹ̀ kíákíá kó lọ rest. Kíní yìí kó má lọ di pé gbogbo ayé ló máa bá Naomi ló máa bá ja ogun yìí o. Torí ogun Naomi yẹn bí pé ogun gbogbo ayé ni. Kí ló dé? Gbogbo ayé tẹ̀ máa bá Naomi ja ogun yìí. Wọ́n fẹ́ gbèjà, àwọn èèyàn ti stand by láti gbèjà Naomi. Àwọn èèyàn wọ́n ti bínú tán pé kí leléyìí, kábíyèsí kí leléyìí. Ẹ jẹ́ kí ọmọ yìí ní rest of mind ayé. Ọmọ ènìyàn, ọmọ gbogbo wa ni o. Naomi ọmọ Ọlọ́run, ọmọ gbogbo wa ni. Ẹni tọ́lọ́run ti fẹ́ràn, tọ́lọ́run dẹ̀ fẹ́ pé òun ni ẹni tó máa kó ògo já, ó dẹ̀ máa kó ògo já, ó dẹ̀ ti kó ògo já. Torí gbogbo rògbòdìyàn tó ti ń ṣẹlẹ̀ sí Naomi, Ọlọ́run mọ̀ sí o. Torí ẹ̀ lọ́lọ́run ṣe kó yọ tó ń gbé lékè ní gbogbo ọ̀nà tó ń tọ̀. Kí ló dé? Wọ́n ní first lady ní gbogbo ẹ̀sùn ẹ̀sìsì. Ó ní UK kó wá lọ sí UK kó lọ rest. Kí Naomi tètè kúrò ńbẹ̀. Ó mà bínú tán. Wọ́n ní first lady bínú tán. Wọ́n ní ṣe ni kábíyèsí wá panic. Èèyàn ò lè gba ìyàwó òun lọ́wọ́ òun. Èèyàn lè ṣe kíní kan lọ́wọ́ òun. Láíláí kíní kan. Naomi ò níbi kankan lọ. Naomi ò níbi kankan lọ. Wọ́n bá ní kábíyèsí wá lọ fọ àwọn DSS. Ó ti lọ mú Ashley. Ó ti lọ tì mọ́lẹ̀. Ìyẹn lẹ́nu. Torí wọ́n sọ wípé ńgbà tó kéré mọ́lẹ̀ ńgbà tó rí pé wọ́n ti rí òun. Torí kò expect pé kábíyèsí máa mọ̀. Ó máa mọ̀ pé Naomi ti kúrò láàfin. Tó wá pé tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ alàgbà tó pàdé wọn lọ́nà. Elders tó pàdé wọn lọ́nà. Òun ló lọ jíṣẹ́ fún kábíyèsí. Òun rí Naomi àti Ashley. Níbo náà ń lọ? Ṣé ó rán wọn ṣẹ́ ni? Kábíyèsí kéde rẹ̀ Ọlọ́run ṣe gbogbo ìtumọ̀pọ̀ tán fi sí lára. Jésù ti bá a jà dànù. Kò jẹ́ kó nǹkan kárí de ìwé kó sọ wípé àwọn tó ń lọ àwọn náà máa padà wá. Bẹ́ẹ̀ tí Ọlọ́run ní kábíyèsí ó yá láti bo síbo. Ashley àti Naomi. Òkùnkùn àti ìmọ́lẹ̀ ṣé ó ń papọ̀ ni? Ó yá bí kábíyèsí ṣe àtètè dìde. Tó ti mú fura dání. Náà le. Ó tó débẹ̀ wọ́n ti fẹ́ dé bèbè kíní. Bó ṣe rí wọn báyìí ṣe ló kàn ti Naomi sínú odò. Ọlọ́run ló ní káwọn yẹn ti sáìtì ẹ̀ lọ́kàn. Tó ní ó yá kí gbogbo àwọn security àtẹ̀ntàrà ti kó sódò. Wọ́n kó sódò wọn gbé Naomi jáde. Ṣé wọ́n máa sọ wípé bóyá ìtàn ayé àtijọ́ àbí ìtàn eré ni àbí nǹkan kan ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ààfin kábíyèsí ẹ̀ fún kókó náà síbẹ̀ wá ní. Ẹ̀yin èèyàn wa. Ó ní first lady ní kí Naomi kó múra kíákíá kó òun lọ sí UK. Torí eléyìí ti pọ̀ jù. Wọ́n níbi tó wà tó náà ti pè báyìí. Ẹ mọ̀ pé àwọn informant wọ́n kún ààfin wọ́n mọ bó ṣe ń lọ. Wọ́n ní ìyẹn sọ wípé wọ́n ní first lady ní kábíyèsí a máa gbóná wojú ara wa. Tẹ́ ẹ̀ bá yá tètè mọ bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ sí kẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe pẹ̀lú Naomi. Ọmọ yẹn ò gbọdọ̀ kú o. Hypertension ò gbọdọ̀ pa o. Gbogbo nǹkan tí Naomi tó lè gbà òun la máa fún un lọ́rọ̀ Naomi ní ààfin yẹn. Ó ti tó láti jẹ́ kí gbogbo nǹkan Ọlọ́run nìkan ló dùdájọ́. Ọlọ́run ló máa ṣiṣẹ́. Gbogbo sísù yẹ pé kò sẹ́ni tó lágbára mọ́. Ọlọ́run ní agbára wà lọ́wọ́ ẹ̀. Láìpẹ́ lájìnà kí Jésù Olúwa Ọlọ́run ẹlẹ́dàá kó dìde fún Naomi kó gbèjà ìjà. Torí wọ́n ní màálù tí ò ní rù. Olúwa ló ń lé ṣinṣin fún. Ẹ̀yin èèyàn mi bá mi share kẹ́ bá mi like. Kéde bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan. Àìkú tí gbọ́ ọ̀bọ Ọlọ́run adájú lórí wa. Jésù Olúwa wa. Amen.